tí ó bá ti tú ọ láyé ìlà máa pè báhùn má bàjá o tó bá ti wúra rẹ pé mo jù lágbájá lọ má fún lésì o Ya Rabbi. ṣe bọ́dọ̀ olójúkọ ojú lọ Ya Rabbi. ó sì mọ̀ pé ìṣẹ́gbẹ́ rẹ̀ ẹn tí ò tú ọ lọ́jọ́ orí ní ń bú ọ má fún lésì ẹn tí ò tú ọ lówó pé ìtọ́lọ̀ ń ṣe fún láyé má fún lésì o ẹn tí ò tú ọ nímọ̀ má fún lésì o Mọ́wọ́rẹ̀ ńlẹ̀. Àwọn fúlésì. Àwọn ọmọ bàjẹ́ sí ni, ìyọ́sàmì ọkẹ́ kún ẹlẹ́kọ̀ọ́. Ní fàkà ní ṣíà tí ṣe rí ṣíà. Ṣíà. Ta ló kiri ṣàtọ́rọ̀njì ní olúwa ṣàtọ́rọ̀njì. Ibẹ̀ ẹ̀mà ṣàtọ́rọ̀njì. Náà mìíràn náà bí ayò ọlọ́pọ̀ ni ṣùgbọ́n ẹmú gáàgì tí wọ́n fi ṣe eléyìí ni a máa pè ní ọba níbẹ̀ igi tẹ̀ntọ́ wà nílẹ̀ ni a máa ń pè ní báyídákù ọ̀pán orí yàtọ̀ sí rútọ́ ìbá fi tàlá yóò wà fọ́ ásìlù kiri ìmọ̀bá yí tún lágbàwà máa wá lò ṣíà ìfọ́ba wọ́n máa lò lóyìn fún bí ẹni tí ò nítumọ̀ nóòlù báyídákù tó bá wá jógun wọ́n lò ṣíàì fún olórí ogun ibi àwọn bọ̀nù wọ́n wà lọ báyídákì fún rọ́jílù kòrò owó rẹ̀ sí kòrò àràkùnmí ọkàn gbé wọn bá kùmọ̀ tó nílọ ìwà ń fẹsẹ̀ rìn lógun àwọn àràkùnmí tí ń bẹ lókè rẹ̀ ta lọ́rùn fún láti fa lórí dànù àwọn ẹlẹ́sìn tí ń bẹ lókè rẹ̀ ta lọ́rùn fún láti bẹ lọ́rùn ṣùgbọ́n fàkámí ń ṣe àti kọ́dígúlì bá mélòó akọgun tó lógun tó ọgá tó dá lógun kọ́dígúlì bá ti dìbà ìdákì tó jẹ́ pẹ́ tí òrówó rẹ̀ sì ti rìn lé ogun ìlọ́lẹ̀ ń kúmọ̀ lórí látorí nǹkan agbó rẹ̀ tó sì kù dánù irú à máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ẹmtọ́ bá ti jùlọ ìwọ máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àìfúrú rẹ̀ ìlésì mo fi ma orí Ọlọ́run mo fi ń dúpẹ́ ni ṣe n tó sọ àrùyẹ́ ti pọ̀ jù ìntẹ́fì gẹ́ẹ̀tì ẹ̀rì látò harí sákìtọ̀lì kọ́dírì ẹn tí ọ̀ lásù sí yóò bá rẹ̀ ní ẹn tí ó sẹ́kí ní o tí ọ̀ lásù sí ọ ń sọ̀rọ̀ ní olé rẹ̀ wọn ọmọ kò ní sọ̀rọ̀ àṣọ̀rọ̀ àdúgbò bọ́ọ̀nà wọ́n mọ́sálásí ọ̀dọ̀ wọn tó jẹ́ pé mọ́sálásí ọ̀gbàgbò èèyàn 20 lọ́wọ́ ọ̀rọ̀wọ́ rẹ̀ tí àpẹẹlẹ́ mẹ́fà èèyàn pọ̀ náà iwájú ló tún dúró sí látò harí wọ́n sì ń tẹ́lómí ló lẹ́yìn tọ́náwọ́ aṣọ́rọ̀ wọ̀rí mọ́ bèlé kìí sájà o Ya Rabbi yóò fásọ ẹ̀yà ọwọ́ wáìtì wọn lọ pé ájò ilé kíláàsì lọ́kọ́ yìí yóò bọ̀ sẹ́rí ọkọ̀ yóò pọ̀ mẹ́rẹ̀ gbogbo ẹni tí ọba ti lásù sí mọ́ bàjá mélòó akọgun tó dó lórí ogun kódà nígbà tó dó lórí ogun tán aṣọ orin ló tún wọ̀ ọwọ́ ojú ẹ̀bá ilé ìkan lọ yọ ọ́lẹ̀ kọ̀dìgúlì bá ti bìbà yé dákì ẹn tí òrówó ra sí tí òrówó ra aṣọ orin tí ó sì kankan tó wá ń fẹsẹ̀ rí lógun pẹ̀lú kúmọ̀wọ́ rẹ̀ kúmọ̀ náà bó ṣẹlẹ̀ náà ọba mọ́ agbárí pẹ̀lú fìlárin náà ìtọ́jú lọ́rùn sí náà nù mélòó tó jẹ́ pé olùfẹsẹ̀ rìn lójú ogun ìlò borí akọgun wọn fàkámi fi àti kọ̀dìgúlì bẹ̀bẹ̀ ìdákì afáwa ni kí ni òye o fàkám hubara amma sọkùrún falam فكم خبار عما صقر فكم يظفر بغير حتفه بالذرق يظفر بغير حتفه بالدرك يظفر بغير حتفه بالدرك ibi ìgbẹ́sọ̀ ṣùgbọ́rọ̀ ẹyẹ kẹrọdọ̀ lọ́rọ̀wá èmọ̀tọ́lọ́n fi pẹ̀sọ̀ sí ẹyẹ ńlá ni wípé ìlàjì ara rẹ̀ ìyẹ white ìlàjì yòókù déédé ni kò jùra wọn lọ black orí rẹ̀ dẹ̀ mọ́ ń tóbi àsàwá nífẹ́ àti máa jẹ́ pọ̀ mélòó hùbárọ́ a máa sọ́kúrún àsàkónkótó òun ti ya gìrán níbi kájẹgbẹ́ ẹni mélòó orú àsàkónkó yìí tó ń wá bí ó ṣe pa hùbárọ́ tí ó fi panu falamiyafar kọ̀wà jẹ́rẹ̀ wọ́n ń pè padà lẹ́yìn hùbárọ́ onékẹ́ni ìpani padà lẹ́yìn hùbárọ́ ṣe rí ní bí mo ṣe rí ní Ya Rabbi a mọ̀ pé
falam yadhar bi ghairi atiki bi dhariki se ri dhariku lọ́dọ̀ Lárúbáwá eléyìí bayadiku onijamu rẹ̀ àti fẹsẹ̀ dhariku yìí ẹni tí wọ́n bá ti pìlẹ̀ yẹ tó bá jẹ́ pé ẹ̀gbin omi ló kú sí omi wá mí sí àtẹ́rẹ omi ìgbà tí fún rí ọ̀fọ̀ nígbà tó wú ọ̀fọ̀ mẹ́rẹ̀ ẹnu omi ni ìta ń pè dhariku nìyẹn ìgbà tí wọ́n padà rí wọ́n bá tí fún ẹ̀ ti ṣe kí ni ó ti dàpọ̀ mẹ́rẹ̀ omi ó ti yí mọ́me wọ́n mọ̀ pé sọ́kùrù ní mọ́ tí sì lérí lánàá. Ya Rabbi ó ti dẹni àná. ẹnìkan ní kò tún yéhun wọ́n ní sí òyọ́ ni ó ní wàkámú yíó ní léòsù dín dámiyàtì wàkámú yóò ní léòsù dín dámiyàtì. mélòó ojú àwọn kìnìún tó ń dẹ ẹ̀jẹ̀ ojú ta ní dẹ̀jẹ̀ kìnìún sún ẹ̀jẹ̀ ó ń kàlùkù ní ẹ̀yìn kìnìún sọ kí ni ń sún ẹ̀jẹ̀ lójú ìsẹ̀jẹ̀ lójú ṣùgbọ́n gbàtà wá wò kí ló kó bá bílá ágbìmí báúdí alìmúlì tẹ̀síkì bílá ágbìmí báúdí alìmúlì tẹ̀síkì bílá ágbìmí báúdí alìmúlì tẹ̀síkì bílá ágbìmí báúdí alìmúlì tẹ̀síkì. ṣé ẹ mọ̀ bí kìnìún ti kàgbákò ni ẹ̀fọn tó sọmọ́ náà ti ń tẹ̀lé kí nígbà gẹ́ẹ̀tì ẹ̀tọ̀ bálánsì pẹ̀lú rẹ̀ tán a lè ojú rẹ̀ lórí pọ́rọ̀ fún láti máa mú jẹ ẹ̀fọn wá mú jẹ lálẹ́ ojú kìnìún wà rí nǹkan ṣe sí tẹ́mì àti yóò lè súnmọ́ bẹ́ẹ̀ bá ti gbọ́yé mẹ́un ẹgbà pẹ́ ní ilẹ̀ tí ń fèsì ẹni òkè tí ń fèsì fẹ́ ní ilẹ̀ ó lè dẹni ilẹ̀ o in tí ń fẹ́ náà ni pé káwọn ọjọ́ di ìkànkanáà a jẹ́ pé gbogbo ẹ̀ ń bá ti gbé dá wà lọ tó bá jẹ́ pé èébú ń bẹ lábẹ́ foundation rẹ̀ tọ́lọ́n kò ń ṣe o. Ya Rabbi. Ẹ ti yọ kò sí mẹ́tẹ̀lé bàbá àwọn mọ̀ yẹn àwà lẹ́yìn kọ́lẹ̀ kan ọlọ́mọ àdúró Ya Rabbi. ọlọ́mọ àdúró Ya Rabbi. ọlọ́mọ àdúró Ya Rabbi. ọlọ́mọ àdúró Ya Rabbi. ọlọ́mọ àdúró Ya Rabbi.